Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ tẹ́ máa darapọ̀ mọ́ wa lélẹ̀, ẹ comment, ẹ like, ẹ share, ẹ dẹ̀ subscribe. Ẹ máa bá mi ká lọ. Àti bá ti rán dáradára náà, ẹ wo ọdún tẹ́ńkò tẹ́tẹ́ lọ gbé rìbá náírà lè lọ́wọ́. Nílẹ̀ Yorùbá ṣe tóbi tó. Àwọn olówó nílẹ̀ Yorùbá. Yorùbá lọ́ máa kọ́ rìbá náírà. Irú rádaràdà wo nù? Wọ́n wá gbé gbogbo ẹ̀ lé lọ́wọ́. Wọ́n gbé símẹ́ǹtì lé lọ́wọ́. Wọ́n gbé iyọ̀ lé lọ́wọ́. Wọ́n gbé ṣúgà lé lọ́wọ́. Facebook. Fo kí ni yẹn? Ó tún tẹ epo fún wa. Sájòjì tó wà jòjì lọ yẹ kí gbogbo bá ti máa jẹ bá ti máa mu bá ti máa kọ́lé ọ̀tọ̀ wà jòjì lọ yẹ kẹ́gbẹ́ lẹ́nu kẹ́gbẹ́ sí. Tá a bá sì fẹ́ lọ síwájú kò sórí lẹ́gẹ̀ẹ́ tí wíwẹ̀ ti lè tẹ̀ láyé. Gbogbo kájàrájà gbogbo yẹn. Ẹ wá dé tó yẹ kó jọ ọmọ Yorùbá. Iná ní òní ẹ wá dé ní Fúlàní lọ́wọ́ ẹgbẹ́ lájòjì lọ. Ó sú wa. Ó sú wa. Sẹ́ẹ̀rì àsìkò yìí nígbà ọlọ́ọ̀tì ẹ̀ ti ṣeun àti ń débi tá à ń lọ. Ẹ dákun ẹ̀jọ̀ ẹ bá gbogbo tí mo sọ yìí kí wọ́n bá wa pẹ́ ìwé kélébé kí wọ́n bá wa pẹ́. Dangote yẹn náà kí wọ́n kọ́ mọ́. Wọ́n bá wa fún kí wọ́n wà nínú àwọn pépà yẹn kí wọ́n bá wa fún àwọn ọba wa kárí. Àbí tó bá ṣe wú pé wọ́n jọ fi ń ṣe bísíǹsì láàrin ara wọn lókù. Iná ni wọ́n ní gbégbé tẹ̀lé lérí. Torí ara ń fún èmi. Kọ́mọ̀ lọ jẹ́ wípé àjọ ní gbogbo wọn ni. Wọ́n kàn fi orúkọ Dangote wọ́n kàn fi gbé jáde ni. Torí èmi máa ń rò pé kò sí ìlú tírú rẹ ti lé tẹ́lẹ̀. Gbogbo àwọn ẹgbẹ́ Yorùbá gbogbo ebi ní gómìnà ṣàwọ́ àbílẹ̀ àbí gbóni ẹ̀ ń pè ṣáájú gbogbo tó fi dé jẹ́bà gan nítorí wípé tágẹ́tì àwọn ará bíbà yìí ọkàn mi tún lọ bí jẹ́bà yẹn o màmá mi. Bẹ́ẹ̀ni. Ọkàn mi tún lọ bí jẹ́bà yẹn ká tètè múra o torí àwọn ará bíbà yìí. Mo sì bá ọba Ajẹ́bà sọ̀rọ̀ ń jọ̀wọ́. Bó fẹ́ yín Yorùbá Wuyi fans, mo ń jíṣẹ́ yín fọ́ba Ajẹ́bà o. Mo ń jíṣẹ́ yín o. Bàbá dẹ̀ ṣàdúrà fún gbogbo yín, ó wúre fún yín. Ọyẹ ká ti gbọ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ní èsè yìí. Gbogbo owó bàbá yẹn, àwọn olóyè tí wọ́n tọ́ fún bàbá yẹn. Nínú owó tí wọ́n bá wá fún olórí ibùkún ọmọ Fúlàní Ìlọrin pépé tí ń pèrè tó ń ṣe gómìnà lé àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá lórí yẹn. Owó nínú sálárì tí wọ́n bá fún tí wọ́n sì kápílẹ̀tì ọgbẹ̀ tí wọ́n pa ọgbẹ̀ yọ bẹ̀. Èbí látòkè lówó tí ń dé sí lọ́wọ́. Bàbá wa ẹ ṣe mo tó dábàá fi nílẹ̀ ẹ lè sọ̀rọ̀ ẹ lè máa gba aṣọ ìlọ wa èrò dẹ̀ pọ̀ lórí iṣẹ́ we love you. Ẹ ṣe wà lórí ètò àkókò máa pè é padà. Tí gbogbo àwa tá a jójú lówó ọmọ ọkọ Ìlọrin ká jáde síta ká kóra wa jọ. Ìtọ́ máa mú tẹ̀yẹ̀ yá ni ẹ má bẹ̀rù mọ́ ẹ bá a tọ́ fún wọn kẹ́ni àtọ́ wọn má bẹ̀rù mọ́. Wọ́n ní wèrè la fi ń wo wèrè la fi ń wo. Tí ọba tí ìdòjú ẹ̀ ẹ má jẹ́ àparọ́ tẹ̀ wá tẹ́ra wa jẹ tí ọba tí ìdòjú ẹ̀ Abrahamu yẹn gan kò tó ti ń pẹ́ra rẹ̀ náà. Àwọn Yorùbá wa tí ó wà nínú ni ìyẹn yìí kó yé wọn dáadáa ni ẹ wá pe bàbá wa ẹni àwọn bàbá wa Ìlọrin ẹni ayé tó ṣe fún nǹkan ní ṣe yín wọ́n fẹ́ pa ẹ̀yin Yorùbá tẹ́ dójú lówó wọ́n fẹ́ tẹ́ wà láàrin wọn wọ́n fẹ́ pa yín run wọn ò fẹ́ Yorùbá kankan láàrin wọn mọ́ ẹ pe bàbá wa bá lọ́rin ẹ gbà wá òkè ní kẹ̀kẹ́ ẹ má ṣíjú padà fún wọn tẹ́ ẹ bá ti ṣíjú padà bí wọn kódà ó wá ń gbọ́ wèrè láàbí bàbá wa yìí Ògún gbọ́ wọ́n bínú débi pé wọ́n sọ trọ́fì wọ́n ní ó bí Fúlàní ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá wa ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn àti ẹ bá wa gbé olùsókè lórí fóònù wọ́n bínú débi pé wọ́n sọ. Ẹ kálẹ́ òyà mi. Ẹ kú lé dásìkò yìí sà. Ẹ kálẹ́ mọ́. Àwọn àpẹẹrẹ yà gbọ́ yín o. Ẹ ṣe mà ṣẹ́rí solution Kwara State ọwọ́ wa ló wà. Inú mi dùn pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ pé kán fún wa ní kí ni àdúgbò yín yẹn o ẹni kan fa ní state. Odò Ọya tàbí gómìnà state. Thank you very much. Ṣẹ́rí nǹkan tó bá ṣiṣẹ́ látòrí Ìjẹ̀bà ilẹ̀ Yorùbá ti parí. Tí Fúlàní bá ti wà bẹ́ẹ̀
òun ṣe gómìnà kan náà wọ́n disturb problem Kwara problem gbogbo Yorùbá ni. gbogbo Yorùbá pátápátá ni. problem gbogbo gómìnà problem gbogbo èdè tó bá ti ń jẹ́ Yorùbá ni ẹ̀yà tó bá ti ń jẹ́ Yorùbá ni ọmọ tó bá ti ń jẹ́ Yorùbá ni. yé kí mo jùlẹ̀. so ká máa sọ the right thing ẹ má jà abẹ́rù ẹ má jà tọ̀ sẹ́yìn kò yẹ yín ẹ ká sọ pé a ní láti gba Kwara state mo ní jẹ́bà nílẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ ní sáìdì àpábíbà tẹ́ bá tún gbogbo ìdè sọ́dà sáìdì lọ́hùn ní jẹ́bà ní ilẹ̀ Haúsá ti bẹ̀rẹ̀ lọ sọ́hùn Fúlàní ò ń ṣe ọmọ Nàìjíríà ẹ sọ fún mi ibi tí village Fúlàní wà Nàìjíríà kò sí. Ogun state. ìbílẹ̀ pé. Ọ̀ṣun state náà wà ilé baálẹ̀. village Fúlàní wà. Ọ̀ṣun state ilé baálẹ̀. ok wo tó ti mo ṣe ní ìjẹta táwọn Fúlàní wọn níbo náà ti wá ọlọ́ṣun state ilé baálẹ̀. kẹ́rí olórí burúkú ti Fúlàní. ó nílùú ti dé pé. ẹ má gbọ́ mi wọ́n nílùú gbogbo bí nílùú wọn tó fẹ́ claim. àwọn aláàbí láti jẹ́ àìsàn ẹni ká lé Fúlàní àní mo ní the smallest Fúlàní tó kéré jù ní gbogbo Nàìjíríà yìí fáírọ́ọ̀sì ni ní nation yẹn. bẹ́ẹ̀. àní bó ṣe kéré jù mo sọ pé látòrí Dangote bó ṣe máa tó látòrí Dangote títí dórí the smallest Fúlàní kankan náà jọ ni wọ́n. kò sí yàtọ̀ Fúlàní máa jẹ́ títí láéláé ó ní owó ju ẹnìtì lọ Fúlàní ló máa jẹ́ àjẹ́ńdà ẹ̀ náà ló dé máa wà nínú ẹ̀ ìwọ àjẹ́ńdà nù Kúránì ló tẹ̀lé ẹni pé gbogbo àwọn tó ń gbé àwọn èèyàn wa yìí the same thing bó ṣe wà ní Kúránì àwọn náà ń pàṣẹ. bẹ́ẹ̀ ni Kúránì ni ẹ jí wọn gbé ẹ bá dé wọn bùbá ẹ jí wọn gbé. ẹ pa àwọn ọkùnrin wọn ẹgbẹ́ àwọn ìyàwó wọn pé òun ló fà á tí ẹ fi ń gbọ́ Haúsá Fúlàní òun ló fẹ́ máa ṣe Yorùbá Fúlàní sí gẹ́gẹ́ so a ní láti gba Kwara ní tàbí Kwara kò sí solution o. fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kò sí solution. ẹ ṣe ẹ̀kú ètò. ẹ ṣe nǹkan sàn bàbá wa ẹ ṣe. bàbá wa ẹ sọ òyìnbó débi wípé iná dẹ̀ kú òyìnbó tí wọ́n sọ ló jẹ́ kí iná yẹn kú. òwèrè la fi ń wo wèrè Yorùbá ẹ jí lójú oorun ẹyẹ sùn tó bá pààyàn tán ní ẹni ìlú ọ máa sáwọ igbó Ìlọrin ni ẹ̀ẹ́dẹ̀dẹ̀ rí wọn mú ẹni tí olóòsàn àgbèrè Adéyẹmọ Ìgbòho ṣà Sẹ́ríkì Gàngán tí wọ́n lé ní Gàngán wà ń lọrin ẹ bá wa gbọ́ sókè sà. Hello. À ń darí lóhùn o Sẹ́ríkì Gàngán wà ní lọrin. Ẹ kú iṣẹ́ ìlú o. Àjọ ṣe ni o bàbá mi. Ọlọ́run àwọn àpẹ̀lú ẹ o. Àṣẹ o. Nǹkan tèmi rẹ̀ sọ ni pé àwọn irú obìnrin tí ẹ sọ pé ìgbóná ni ẹni pé bóyá ogun ló lè kúrò lé tó lọ sí Ìlọrin. Bẹ́ẹ̀ni. Àwọn lọ́ọ̀yà alápàǹtẹ̀tẹ̀ náà júwe náà tọ́ka ilé àwọn ìgbóná tán sá lọ sí Ìlọrin. Pé ẹ padà sílùú yín. Àwọn náà tọ́ka àwọn ilé yẹn fún àwọn gbénigbéni tó lọ ń gbé wọn. Àwọn ni ọba Ìlọrin Túlú ó mọ̀ nípa ẹ̀. Ṣé wàá rí ẹgbẹ́ òkùnkùn tó ń dá sílẹ̀ tó ní àwọn làwọn fẹ́ jà ìjà kìíní iṣẹ́ wọn ni àwọn náà ń ṣe. Báwa dẹ̀ ṣe gbọ́ tẹ́lẹ̀ ni pé ọba tó wà ńbẹ̀ wọ́n ló ti sọ pé orí òun ni ọba Fúlàní ti máa dópin. Èmi náà gbọ́ bẹ́ẹ̀ o àwọn ọba ìtìtù. Òun náà náà bá bọ̀ yìí. Òpin dẹ̀ máa gbé bá wọn lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́nìkan sọ lẹ́ẹ̀kan ọba ọ̀dọ́ yín ẹ bá wọn sọ̀rọ̀. À ń pariwo mi ò mà dákẹ́ o mọ́kẹ́ o. Àwọn alápàǹdẹ̀dẹ̀. Fún àwọn ọba ìgbóná kọ́jọ péra wọn jókòó kọ́jọ kíra wọn lóṣùṣù ọwọ̀ tọ́wọ́n bá tẹ̀ ń kíra wọn tẹ́lẹ̀ kán wá péra wọn pọ̀ báyìí kán má kíra wọn lọ́mọ ìyá ẹ̀ bá wọ́n kíra wọn nìkan lọ́rọ̀ mi yé o. Nǹkan tèmi fẹ́ sọ ń bẹ̀ ní tèmi nìyẹn o. Bàbá wa ẹ̀yin èèyàn wa tábàtẹ̀ ráyè ń bẹ̀rẹ̀ látòrí tiyín ẹ̀yin tẹ́ ẹ̀ tí wo ṣó tí mo jù sórí péjì Yorùbáwùyí láàárọ̀ yẹn lọ wò àwọn China ti rawọ́ ẹ̀bẹ̀ sí Tinubu wọ́n ní kó jọ
kó jẹ́ kí China language gbogbo school tó wà Nàìjíríà pátápátá ní kó ti máa kọ́ èdè China, èdè ṣinkó. Mo wá ní ṣé kìí ṣe pé nǹkan tí mo rò lẹ́ ń rò, kí lẹ̀yin rò náà? Ẹ bá bẹ̀rẹ̀ lọ́gbẹ́ kí lèmi rò, kí lẹ̀yin gan rò lọ́kàn yín? Bàbá wa sọ̀rọ̀ láàrin 30 seconds sí. You watch it ọ̀tẹ̀. Kò bára wọn tó gba ìyá mi. Hello. Àwa pẹ̀lú yín sà. Mi gbọ́ àwọn question tẹ́ béèrè lọ́ mi. Mo ní àwọn tó bá wo fídíò tí mo ṣe láàárọ̀ sórí page Yorùbáwùyí lórí YouTube. Okay. Mo ní àwọn China Mrs. Yangi ó ní kọ́nsúlà àwọn Chinese ní Lagos State. Ó ti rawọ́ ẹ̀bẹ̀ ó ní kí Tinubu jọ kó dákun torí Ọlọ́run kó bá wọn expand China sínú school curriculum school wa. Ó láwọn kọ̀ọ̀kan ti ń kọ ó ní àwọn kò tí ì tó, ó ní kó expand ẹ̀ everybody máa kọ. Bóyá o tẹ̀lé pé mi. So wọ́n ní kó expand ẹ̀ everybody máa kó èdè ṣanṣinṣun ṣanganṣun. Ẹ jọ ṣé kìí ṣe pé nǹkan tí mo ń rò lẹ́ ń rò. Tó bá ṣẹlẹ̀ kí lẹ́yìn mo máa jẹ́ Abíọ́lá Shin, mo kú ti ń jẹ́ wọ́n ti sọ mí ní Bíọ́lá Shin láti ilẹ̀. Èmi máa jẹ́ Bíọ́lá Shin. Kí lẹ́yìn á máa jẹ́? Kàkàdà chin ló máa jẹ́ tọ̀. Ẹ jọ̀ọ́ o, ẹ gbà wá o, mi ò mọ̀ kan tó fi sọ bẹ́ẹ̀ o. Tó fi sọ bẹ́ẹ̀ mi ò mọ̀ o. Èmi á máa jẹ́ Bíọ́lá Shin, kí ló fẹ́ wo orúkọ everybody? Mo fẹ́ wo orúkọ everybody. Ẹ jọ̀ọ́ Wuyi Shin, èmi ti ń jẹ́ Wuyi Shin láti ilẹ̀ náà. Wuyi Shin lèmi ń jẹ́, ẹ̀yin ńkọ́? Ẹ máa gbó sókè. Ẹ dárúkọ yín lédè China kẹ́ tó sọ̀rọ̀. Èèyàn kò sọ̀rọ̀, ẹ má gbọ́ wa nínú ilé, ẹ dárúkọ yín lédè China. Ok, ọ̀dà. Èmi ò kọ Yorùbá lè mi ń jẹ́ mi ò kọ Yorùbá. Ẹgbẹ́ kan ti China sọ àbí. Kí ló ṣe dé tí wàá tó láti máa sọ èdè China? China ti ní kí wọ́n fi. Ní Amẹ́ríkà ìdúró náà ń sọ. Ojú yín máa là. Germany ìdúró náà ń sọ. Ṣé èlé lẹ jẹ? Italy ìdúró náà ń sọ. France ìdúró náà ń sọ. Èlé lẹ jẹ China. Sì ní tí wàá mọ́. Èlé lẹ jẹ China. Àwọn sọ èdè China. Àlẹ́ ló lẹ jẹ China, ṣé ìjẹ wọn lówó ni? Àwọn jẹun ló ibi àwọn kan ibà fly náà jẹun ló náà fi Nàìjíríà. Ẹ wọ́n bóyá tí bò wá kọ́ anybody tó kíkọ́ tí mo rò ní ẹ̀kọ́ ìpọ́n tí bò wá kọ́ anybody. Àwọn jẹjọ ń kó wa ní ọrọ̀ ajé. Àwọn olè wọ́n ti fẹjú mọ́. Wọ́n ti ní nǹkan náà jẹjẹrẹ ìfẹjú mọ́. Wọ́n fẹ́ ká máa ṣèdè. Wọ́n mú káná máa sọ Yorùbá lọ́dọ̀ tí wọ́n lọ, wọ́n máa kọ́ Yorùbá lọ́dọ̀ tí wọ́n lọ nílọ́nà. Wọ́n kọ́ ya wèrè. Irú àwọn oníjà wo ni mo wá gbà sórí ṣòro? Èwo ni ìjà lẹ́nu ìbá ìkórè ọ̀dọ́? Àwọn olè àwọn jẹkújà àwọn olè àwọn àkà àwọn apààyàn bá náà ń ṣe àǹfààní lẹ́yìn àwọn náà kọ̀ọ̀kan kan wọnú gba tó ń kú wa ní nǹkan wọn lójú gbogbo. Akúnà àìṣe o, God bless you. Ẹ bá wa gbọ́n sókè ẹ dákẹ́ tó ìbínú náà gbé wọlé. Lórí ọ̀rọ̀ ti ọba Ìlọrin àbí náà ẹ bá ọba Ohun ṣe mí ní mo ṣe sọ. Wọ́n ṣàmúlò ní gan. Ẹ̀míà òun bẹ́ẹ̀ nu bó ti ṣẹlẹ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìtí bàbá kan sọ lẹ́ẹ̀kan pé ní wọ́n ti mọ̀ ti wo Ifá pé orí rẹ̀ ni ọba Fúlàní ti parí níbẹ̀ yẹn. Mi náà gbọ́ kínní ẹ̀bẹ̀ bí wọ́n á fà. Ọdọọdún gbogbo gbà náà sì máa fi màálù dúdú mọ́lẹ̀ wọ́n fi ṣàdúrà. Wọ́n máa rí màálù dúdú wọ́n fi ṣàdúrà wọ́n máa ìwà tí wọ́n bẹ̀rẹ̀ mọ̀kẹ́. Wọ́n rí mọ́lẹ̀ kọ́ bá sí í ṣe. Àwọn ti wá gbà pé Ọlọ́run ọba ẹ̀fọ́ àlùmọ́yà ń ṣáà òru. Ọba sì yóò ní wọ́n fẹ́ ṣe nǹkan yóò ṣe é. Ọba ṣe àdúrà títí tó bá ní tó bá ti fẹ́ nù pinnu pé kára pé tọ́lọ̀ fẹ́ ṣe nǹkan ni àdúrà rẹ̀ ò lè yí padà. Àdúrà máa ń tẹ̀lé kádàrá ni. Ẹ ti pààyàn ẹ ti báyàwó yẹn tí ẹ ti pa àwọn ológun ọmọ Yorùbá ẹ ti sọ pọ̀ nǹkan mọ́ Ọlọ́run ìṣọba kì í ṣọba kéré Ọlọ́run ọba tí ọba amúnimóògùn ni ẹlẹ́mọ̀ọ́sí ẹ̀mọ̀ pamọ́ fún ọ ni ìgbà tó bá dé tásùkò bá dé yọ yọ fún ọ ní ìjọ fún àwọn Fúlàní ìjọ ń ṣe yẹn Ọlọ́run ò lè fọ́ ṣé ibà náà ka Kùránì ibà wọn náà ka Kùránì ṣé Ọlọ́run sọ fún ọ pé kẹ́ máa yan ọmọ kejì kẹ́ máa gba nǹkan oníkẹ́ kẹ́ máa sọ di ti ọmọ Yorùbá mélòó lọ sílùú ẹnìkan tó lọ gba ìlú ẹnìkan ẹ wá lu èèyàn ẹ tó ń bẹ ẹ tó ń pa wọn ẹ tó ń ní wọn lára ẹ tó jí wọn gbé ẹ tó pọ lórí gbẹ tó wọn bá wọn sùn Ọlọ́run ọjọba àkà ọjọba tí ó tí ò mọ nǹkan tí ń ṣe lásìkò wá tó Ọlọ́run yọ gbẹtọ ẹlẹtọ fẹtọ àsìkò ló tó yẹn
wọ́n ti kàn dùn mí ni pé àwọn tó jọba yẹn kọ́ wọ́n bẹ̀rù ẹnìbọ̀dì wọn mọ́ jọba ti lẹ́mí àwọn ọmọ bẹ̀ alájà ṣúgà náà ṣe ṣe wù láti ṣúgà náà ṣe wù ṣé gé ìdánpè ṣe wù. ẹ̀ ń tẹ̀yẹ̀ ẹ̀ ń tẹ̀yẹ̀ ṣe wù náà dáadáa ṣe wù lọ́rọ̀. tọ́kọ́ mọ́ bẹ̀rù wọn láti kó jẹ àsáwọn ọmọ Yorùbá yẹn lẹ́rù dé pé àwọn bá yẹn kò lè sọ̀rọ̀ wọ́n dẹ̀ wọ́n máa ń gbọ́n àjọ bẹ́ẹ̀ tó pé wọ́n máa ń pa wọ́n ni o wọ́n pa wọ́n ni ṣùgbọ́n bá fọ tó bá wọ́n ti ẹ tó bá ṣe kékeré kan wọ́n lọ gbé parí náà wọ́n ti máa ṣe wọ́n anáwà lórí ipò. ìtàn ìwà yẹn bẹ̀rù wọn ni lọ́wọ́ bẹ́ẹ̀ kí wọ́n jáde kí wọ́n bẹ̀rù wọn tó pé tẹ̀lé ẹ̀ ti ń pa wá tẹ̀lé ojú ogun ojú gbogbo la wà wọ́n jáde kẹ́ ẹ̀ sọ̀rọ̀ pé ilẹ̀ Yorùbá mo ti pé táwọn Yorùbá tí ìran bá ṣẹlẹ̀ wọ́n mọ káwọ́ rẹ̀ ní òní jáde àwọn yòókù àwọn yóò jáde wọ́n wọ́ wọ́n pọ̀ sí wọ́n jáde wọ́n fi ìrònú hàn àtàrí gan wọ́n rí tó rí kan ti ṣẹlẹ̀ ẹ máa lọ hólé ọbẹ̀ ọba kéèyàn lórí pé pẹ̀lú pé yíyẹ ń ṣe ọlọ́dún bá ń bì kan wọ́n lọ fi jọba nílùú kan wọ́n sì ń pa ẹ̀ lára ní abẹ́ rẹ̀ ó sì sọ̀rọ̀ ẹ̀ náà tó wá jókòó tó bá yẹ kẹ́ lọ hólé lórí ni kẹ́ fòkò ní jáde kẹ́ wẹ́gba kẹ́ jálẹ́gba lórí ìtẹ̀tọ́ wa kẹ́ jálẹ́gba ọgbọ̀n bó tàwọn ọ̀yà rẹ̀ táwọn ṣe ṣége láti ìjẹba wa láti gbogbo ìlú wa ìjọba ìwà ní bẹ́ẹ̀ ohun gẹ́gẹ́ ni wàhálà abẹ yẹn ohun gẹ́gẹ́ ni wàhálà tó wà ń bẹ̀ yẹn tó wà ní Kwara mẹ́gẹ́ ohun gẹ́gẹ́ ni wàhálà abẹ. ẹgbẹ́ tó ti mú kó ń bẹ̀ já mú kó ń bẹ̀ ìlú òkú wọ́n ní sinmi. ó dà ẹ ṣeun gbọ̀nsán ẹ ṣe àdùkẹ́. bó ṣe jẹ́ nìyẹn ẹ máa tó bọ̀. ẹ ṣeun sàn. ó dàbí pé ṣóò tá à ń ṣe lénìí ìbínú ló bá dé lára anybody kí ló dé Yorùbá ń kanra báyìí Yorùbá kí ló dé tẹ̀ ń kanra lénìí báyìí abẹ̀rẹ̀ show ìkanra lẹ́nìbọ̀dì kan kanra ẹ tẹ́ wà lórí TikTok mo fẹ́ gbé yín wọlé bá wa power tap ẹ bá wa send at me àmọ́ ọ̀kà mi ò jẹ́ lẹ́jì mo ṣe ń bèrè at me àmọ́ tó jẹ́ níbi wọ́n ti report page mi tẹ́ mo ṣe ń bèrè at me ẹ bá wa send at me tó máa gbé yín wọlé ẹ bá wa gbóhùn sókè lórí phone ẹ bá wa ṣe turn pop lórí YouTube náà ẹ̀yin náà ẹ kú dédé àsìkò àrùn kàrìrà kárùn nàbí ké ẹ bá wa gbóhùn sókè kálẹ̀ o ẹ máa bẹ́tò lọ o. à ń bàbọ̀ àkúná máa tààtà àwọn alágbára rẹ lórí péjì mi àkúná máa tààtà no tààtà for yànyàn àkúná máa tààtà no tààtà for yànyàn ẹ jọ̀ọ́ lórí tàbí tá a dé yìí mo fẹ́ play máa yìí mo dẹ̀ ní fídíò àwọn ìyá Sunday Igboho kan tí mo fẹ́ play fún yín àwọn ìyá Àdìsá àwọn màámi àgbà lẹ́yìn Àdìsá ẹ bá wa gbóhùn sókè ẹ dárúkọ yín lédè China. Orúkọ tí yín kọ ẹ̀yin olórúkọ tẹ máa jẹ́ lédè China máa kọ́ China máa kọ́ anybody China máa kọ́ anybody lọ everybody China máa rú bàbá mi ẹ̀ ní dáhùn. ọmọ lọ fojú àná. Ní dáhùn ẹ ṣeun gbẹkẹ yìí di ọfìlẹ Yorùbá. the amebo of Yorùbá nation. Yorùbá nation. Orúkọ ṣe wá pọ̀ báyìí àwọn àwọn adáre àsìkò ti tó gbẹkẹ yìí di of Yorùbá land. ẹ wo Ọlọ́run aṣáájú. àṣẹ. ẹ̀ṣẹ̀ rí ló wà lẹ̀ Ọlọ́run ọba nìkan ló yé. bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ò ní yé sọ àdúrà kan wà fún ara wa lọ́wọ́ Ọlọ́run tó ṣàánú. ẹ̀rí ọ̀rọ̀ tó wà lẹ̀ ìpò ilé o ṣùgbọ́n Ọlọ́run ọba ló yé o. mp kò sí bàjẹ́ tí Yorùbá máa padà lékè àwọn a máa lékè lágbára Ọlọ́run wọ́n máa gbé wa lọ sílẹ̀ yìí. àṣẹ Àwọn nínú of Yorùbá land. Mr. Adeyemi, thank you for this gift. ṣẹ́rí ṣinkó tó ní kí Tinubu ẹ̀ sẹ́ẹ̀dì Chinese language orí wọn ni ò pé. Kí ló dé ẹ jẹ wọ́n lówó ni? Ṣé wọ́n lè àṣẹ Yorùbá nìkan wọn? Ṣé ẹ jẹ wọ́n lówó? Ẹ má dájọ́ ètò lórí péjì. Ṣé wọ́n lè accept Yorùbá language ní China?
wọ́n lè accept ẹ̀ wọ́n. bàbá wa ẹ máa rẹ́dì o. wọ́n ti mọ̀ pé Nàìjíríà gboyè ó pọ̀lẹ́. ó gbàdọ́ pọ̀lọ́kọ̀. ó pọ̀lẹ́ aláìka àlejò. àwa la máa ń wẹ́kọ̀ọ̀mù àlejò jù. mo dẹ̀ sọ ní lórí ètò. ewa ẹ ọ̀ mute òbí yẹn wà bẹ́ẹ̀. mo dẹ̀ sọ lórí ètò yín ní jẹta mo ní kò sí nǹkan tó jẹ́ Nàìjíríà bí òun ṣe Yorùbá. tó bá máa di abí 156 Yorùbá language ló máa wà generally worldwide. ṣé wọ́n àbúrò tó mú tó. ẹ sọ bẹ́ẹ̀. ẹ dáhùn. ẹ sọ bẹ́ẹ̀ àǹdà yín lò nẹ́tíwọ̀kì yín ni ò dá sà. 156 tó bá máa di 156 mo ní èrò orí ètò yín náà láti gbọ́ rí pé Yorùbá language ló máa jẹ́ general language worldwide. 2036 náà pè sá 2036. 56. Okay, 56. 30 years to come. 30 years to come. Right. You're right. 56. Yes, right. 30 years to come. Yorùbá language ló máa jẹ́ general language worldwide. Kábíyèsí Ọlọ́run fún alẹ́ ní àtàlà. Ọlọ́run gbé wa lékè lọ. Kó dẹ̀ fún wa ní orí ọ̀fẹ́ àti ẹ̀mí gígùn. A mọ̀ pé ó possible nínú wa ẹ̀ má ti dá. Tí 100 náà tó dẹ̀ 100 ṣe lò 130. Tọ́lọ̀ bá dẹ̀ tó máa wá kádàrá á tún ṣojú ẹ̀mí wa. Nígbà tá a bá ti pọ̀ máa ṣe ìkẹta ẹsẹ̀ nínú àlàáfíà dẹ̀ ní kò ṣe nínú ìnira. Èmi ti mọ̀ pé Ọlọ́run máa padà gbé Yorùbá lékè lórí ibi tọ́lọ́run ń gbé Yorùbá lọ kò sẹ́ni tó mọ̀. Ọlọ́run dẹ̀ ti lo Ìgbòho fún wa wípé òun ló máa jẹ́ adarí wa àti olùtọ́nà wa tí Yorùbá máa fi bọ́ lóko ẹrú. Bẹ́ẹ̀. ṣèbó náà wẹ́kọ̀mù wọn máa ti ẹmọ ní Bàríkà bẹ́ẹ̀ yẹn. Àwọn ẹgbẹ́ wa round up because èrò pọ̀ lórí fóònù gan. Nẹ́tíwọ̀kì yín gan ò dáa. Nẹ́tíwọ̀kì yín ò dáa sà. Now ẹ̀yìn bí wọ́n sáré play àbúyá àwọn ìyá yẹn ni kì í bá ẹ kọ́kọ́ play ọmọ Yíbò yìí náà. Ẹgbọ́n nǹkan tó ọmọ Yíbò yìí fẹ́ bá wa sọ. Is going to Yoruba politicians. I want you guys to is going to Yoruba politicians. This message is going to Yoruba politicians. I want you guys to share this video massively. I want this video to go to Yoruba politicians. If you know any politicians in Yoruba land, please tag him on this video. I want Yoruba politicians to change the strategy of their politics. I want you to listen to Ezenwa. In other tribe, other state in Nigeria, a Yoruba man cannot contest as a local government chairman. A Yoruba man cannot contest as a even councillor. But only in Yoruba land, a foreigner will come from his state and will come and contest a local government chairman. So we contest as a councillor. That one, make sense. That too much good, where Yoruba people, they do. That too much good no make sense. That's the one they tell you. I be Igbo man. I must tell you the truth. Because that too much good, where they do, other tribe in Nigeria, they use them against you guys. But you don't know. Tomorrow they go say Yoruba people are weak people. Because you have too much good heart. You are not a weak person, but you have good heart, they buy you. So you need to wake up now and stop it. Sure. Yorùbá ọmọ Ìgbò ló ń advice wa yìí. Ìgbò kì í talẹ̀ fún ọmọ Anambra ò ní talẹ̀ fún ọmọ Enugu. Bóyá ìjọjẹ́ Ìgbò kan náà. Ọmọ Enugu ò ní talẹ̀ fún ọmọ Bàkásí. Now àwa là ń talẹ̀ fún Fúlàní, wọ́n ti gbàgbọ́ lẹ̀ wá lọ́wọ́ wa tán. Àwa là ń gbàlejò. Yorùbá ló máa gbẹ́nu yàrá kan.
àwọn kan láwọn bọ̀ láti ìlú òkè wọ́n tún wá kí yín ọkọ wa kú òǹlé á lọ máa sunlé ọ̀rẹ́ ẹ̀ ìyàwó á bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì àlejò tó wá wọn wá máa sùn bẹ̀ Yorùbá ni ò ní lọ́bẹ̀ ńlé àlejò adé á lọ gbàwìn mọ̀tínà tútù á lọ gbàwìn fàlejò jẹ́ kó rí yín pé ṣọ́rọ̀ tọmọkùnrin yìí sọ ṣó mú yes àbómú no ṣé ọ̀rọ̀ tó sọ ṣó mú yes ṣó kílí ẹ̀ ohun tó ṣe pé Yorùbá ní ọ̀lẹ ni pé Yorùbá are weak people ọ̀dọ̀ wa ni wọ́n ti làwọn Ìgbò ni wọ́n ti ń gbégbá àgbo gọ́fúnà Fúlàní ń gbégbá àgbo gọ́fúnà nílẹ̀ Yorùbá tí ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò tí ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá kò wá níwọ̀n kan máa déríbi gbé ó lọ sílẹ̀ Haúsá wà lọ pósítà ṣàlẹ́ ni wọ́n fi bẹ́ orí ẹ̀ dànù fẹ́ fọ́tù lóhùn píù wọ́n bẹ́ orí ẹ̀ sọnù ni ọ̀ọ́dẹ̀ bí kùdù wọn fádà ẹ̀rẹ̀ kó lọ sílẹ̀ Ìgbò kó wọ́n lọ fẹ́ jẹ kánsẹ́là fẹ́ jẹ ṣíàmánú ń bẹ̀ kò ní wo Oyètúndé Adérìnsọ́lá tó bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀ ṣùgbọ́n ilẹ̀ Yorùbá kó wèrè gbogbo wèrè oríṣiríṣi lẹ máa ń kó gbogbo àlòkù wèrè ẹ̀yin lẹ máa kó sọ́dọ̀ ẹ tó rí ẹ ti yí nílùú ẹ tó jalè nílùú tó bá ti ń dèlùú yín báyìí ẹ̀yin lẹ máa fà wọ́n mọ́ra ọmọ Ìgbò ti advice yín o ọmọ Ìgbò ti advice yín sọ̀rọ̀ tó sọ ṣóòótọ́ ló sọ àbó parọ́ táyé bá sọ ẹ̀dá ṣe bóun náà ó fi ìbú ẹ bódọ̀lá èèwọ̀ ẹ máa gbóhùn sókè ẹ ṣeun. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni o. Àṣẹ. Ẹ ṣeun. Ká sọ di wèrè mọ́ra wa lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ọ̀dà ẹ ṣeun gan olórúkọ jẹ́ ẹ bá wa gbóhùn sókè. Sáwọn China jẹyìn lówó àbẹ́yìn jẹ wọ́n lówó. Ewa iyán lè máa jẹ ewa iyán olórúkọ jẹ́ àyùdí ẹ Adéyẹmí ẹ come up. Ẹ kú dédé àsìkò yìí ẹjọ́ ó yẹ pé wọn ò gbọ́ yín ó dàpọ̀ tó ti bẹ̀rẹ̀ o ẹ ní sùúrù ẹ tó wà lórí TikTok àti ẹ tó wà lórí Facebook àti YouTube ṣé ń gbà wọn orí TikTok mi bóyá wọn àdìrí ṣe máa ṣe mi náà lónà ẹ tó wà lórí Facebook àti YouTube ṣé ń gbà wọn tó wà lórí TikTok gbogbo ráyè jàre wọn ní it's not clear o. wọ́n ní iṣẹ́ ẹ̀kọ́ tẹ̀ ń sọ òkìlẹ̀ níbi ìkọ̀ tẹ̀ sọ ẹ lọ pè lórí fóònù. èmi ẹ̀ pé mò ń ṣeré ni ẹ̀wẹ́ mò ń ṣeré mo sọ pé láti wọlé sórí YouTube orí TikTok ìwà kí wọ́n bá wa power tap wọ́n ti rìpọ́ọ̀tì péjì ní ipa wọ́n ti rìpọ́ọ̀tì ẹ̀ kú wọ́n dẹ̀ power tap tẹ́yà bá gbọ́n kó tẹ̀ ń sọ níbí ẹ wá wo comment section we can't àgbọ̀ yín o àgbọ̀ yín o we can't hear you o. Ẹ bá wa gbọ́ sókè lórí fóònù. Hello. Ẹ bá wa gbọ́ sókè. Ẹ kú ètò. Ẹ kú dédé àsìkò. Ó ti sọ̀rọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́. Ẹ má sọ̀rọ̀ mọ́, ó dàbọ̀ èrò pọ̀ nílẹ̀ tayọ, èrò pọ̀ nílẹ̀ iṣẹ́ tẹ̀lé wa ló ṣiṣẹ́. Iṣẹ́ yín ló ṣiṣẹ́ o, iṣẹ́ yín ló. Wọ́n láwọn àwọn ògbọ́n kan tẹ́ wà lórí TikTok. Tó bá ti ń ṣe show ẹjọ́ tẹ́lẹ̀ tí mistake bá ti wọ̀ ẹ máa bá wa kọ sí comment section. Mo
mo ṣe máa ń wò káàkiri ẹ bá gbóhùn sókè ẹ kú dédé àsìkò yìí ẹ kú dédé àsìkò yìí o. ṣe rí àwọn ọ̀rọ̀ Fúlàní yẹn wọn Kwara yẹn ò lè jẹ kò sí in the next 30 years Fúlàní ò lè jẹ president mọ́ ẹ jẹ́ kó fọkàn wa balẹ̀ Kwara yẹn kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ mi ti yé yín. à ń gbọ́ ní sà kí lẹ rí tẹ̀wé sọ́bẹ̀ pé in the next 30 years Fúlàní ò lè jẹ president mọ́ kí lẹ rí. ẹ̀yìn tó wà bẹ́ẹ̀ tẹ́ bí pé kò mọ nǹkan tó ń ṣe ni Fulani they are minority now they are not up to 10 million they are less than 10 million in Nigeria majority Yoruba is 60 million Igbo is almost 40 million báwo ni minority tó wọ 10 máa ṣe máa control ẹ fi pé Tinubu mọ nǹkan tó ń ṣe ni insult ni na. bẹ́ẹ̀ ṣé wọn ò lè ṣe abúlé àbá. àṣà ò ẹni tí rí ìlú tí minority tó ń rò lórí ni. but minority ló ń rú Nàìjíríà látijọ́ yìí náà. ṣe bíbí tí kò British government ló ṣe abúrẹ́kádàbà yẹn ti kọjá kò lè ṣẹlẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ìlọra Kwara lọ fọkànbalẹ̀ mo gbọ́ tó ń sọ lẹ́ẹ̀kan mo kàn ní fọkànbalẹ̀ yẹn fọkànbalẹ̀ láyé wọn ò lè súnmọ́ ìjọba mú lẹ́fà. ẹ ṣú ọ̀sà. máa ta ẹ̀yọ́ ti sọ̀rọ̀ báyìí máa gbé tó lọ àti gbọ́ à ń bàbọ̀. máa gbé tó. ọmọ Yorùbá ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ ṣé lóòótọ́ lọ̀rọ̀ tí wọ́n sọ pé in the next 30 years Fúlàní ò lè gbóòrùn presidency mọ́ Nàìjíríà. àwọn pípù yìí máa ya wèrè ju màálùú lọ àwọn tẹ̀ ń wò yìí wọ́n ya wèrè ju màálùú lọ o ẹ bá wa gbóhùn sókè ìyá wa o. màmí ẹ̀ ní ṣòfò ẹ ṣeun. ẹ kọ́ àtàwọn akéwìrìjú Ọlọ́run ti láti ọjà ìsànkọ́. dáadáa ni wọ́n wà o dáadáa la wà. wọ́n ṣe àdúpẹ́ o àmọ́ lóore àwọn alálẹ̀ náà bá wa kí wọn. Jọkẹ́sìn ló fi lọ sọ̀rọ̀. mo mọ̀ pé Jọkẹ́sìn ló ṣe. ok orúkọ mi náà fẹ́ papọ̀ orúkọ wọn. Jọkẹ́sìn lẹ́yìn ọmọ ajẹ́ ti. Jọkẹ́sìn ẹ nípe ní Jọkẹ́délẹ̀. ok Jọkẹ́sìn tọ̀. ìyàwó àìtí mórúkọ tiwọn ní Jọkẹ́sìn àwọn ọmọ ajẹ́ ti China bá dé. ṣe rí lórí ọ̀rọ̀ tìlọrin ayé làgbé ọ̀rọ̀ tó wà nílẹ̀ Yorùbá fún òwúrẹ ní ìyálà ìyá wọn fún padà wọn ò bí wọn fún. ó ṣe ìyá mi bí ìyá wọn rè. Ọlọ́run ò bí wọn fún wọn ìfẹ́ gbégẹ̀ sí àwọn gánwọ̀n fáwọn máa ṣiṣẹ́ ní gẹ̀ táwọn bá gbégẹ̀ sí lórí àbádúpẹ́ o. àpọ́ndùn ni káwọn sọ pé Ìlọrin àwọn náà nìlọ àwọn kọ́nà nìlọ ìyálà ìyá wọn. ó ṣe ìyá mi ó yà tẹ̀sí wọn lójú wọn fún wọn. èdè wo ni wọ́n sọ nílò Ìlọrin ayé làgbé. Yorùbá là ń sọ o. tó tún wá ní ọ̀rọ̀ ìṣẹ̀fẹ̀ máa fi lù wá lójú ẹ̀sìn wọn tán pé wá tán fi ń lu abúrakadà fún wa ojú wa dẹ̀ sí la. ẹ̀sìn ti lulẹ̀. àwa náà máa bọ̀ gbọ́ a máa bọ ya máa bọ àlá àbọ̀ ẹni tí bọ èdè a máa bọ́ lórí wọn wọ̀nyẹn kú pé wọn ò ní kú re Yorùbá lónìí lọ àwọn fàjálódé lápapọ̀ àwọn ọmọ aládébẹ̀ èdè wọn ti jí èyí tí wọ́n ṣe yẹn ó ti tó gẹ́ ẹni tí táwọn náà bá fi wọn bọ nípọ̀nù yàrá wa já lọ mọ́ ká máa bọ́ ó ṣe àtẹ́wọ́. ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti dọ̀rọ̀ fún ìrèlè pọ̀ sí ìrèlè àyè àwọn ológun kú lọ àyè wọn lọ àwọn ọmọ aládé wọn wọlé wá wọn máa ṣe bí ọba nínú ìlú wọn tẹrí lórí ọ̀rọ̀ ọmọ alájìsá ọmọ alájìkún ẹni Ọlọ́run fẹ́ lọ́mọ èèyàn fẹ́ ẹ máa yọ́nú sí wa ìgbà tọmọdé ẹ máa yọ́nú sí wa ọkùnrin ẹ yọ́nú sí wa ẹni bá yọ́nú sáàdì ká ọmọ alájìkún. ó ti ṣúwájú ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba àdìsá àánú ló gbígbà adé orí ẹgbọn Yorùbá wuyì mo wà ní láìpẹ́ lady k ní July 1st àìsùn ẹ mo fọba tó nínú oṣù búra mo wà ní láìpẹ́ ìmọ̀ ọ̀wọ́ tí mo ṣáà wá kí lórí Facebook lórí ọjọ́ tí mo sọ yìí tí lady k ń fa pé kọ́ máa ṣe àbí gbọ́n ó ní àwọn kan tí mo pè lọ sọ pé Àkúrẹ́ sí Ìbàdàn Nàìjíríà lóru yìí tó kí làwa ní máa sọ pé káwọn èèyàn alálẹ̀ sí
tó ẹ tọ́lọ̀ máa ti ń fẹ́ èèyàn ń fẹ́ ayé ń kíájìsà ògo ilẹ̀ Yorùbá ni ògo ilẹ̀ Yorùbá ni kò ní wọ́ọ̀kù lójijì. ẹ bá wa ṣàṣẹ. wọ́n bí ẹ nínú obìnrin wọ́n gbé jáde nínú obìnrin tó ṣàgbé fún fi ẹgbẹ́ nílẹ̀ nínú obìnrin tó bá ro tọmọ alájìkún láìda àti Nàìjíríà ẹni pé sórí ti ẹnìkan o lórí ọmọ ẹ òun lè búyà máa bá bọ́ tó bá dẹ̀ ti lo tọmọ alájìkún náà ló ti dáadáa tí wọ́n pé kò ń ṣe lórí ti ẹnìkan lórí àwọn ọmọ ẹgbẹ́ làwọn náà máa rà gbà ojú bẹ́ẹ̀ lọ ṣe rí lórí àwọn tó ń jẹ gbèsè ẹ bá gbàgbé Fáṣọlá ti sọ fún wa ti pẹ́ abẹ́ ìgbàgbé yìí. tó tọ́ ni Fáṣọlá sọ ọ́ wà ní nípa sọ pé àjẹwó Fáṣọlá tó dọ̀ sọ pé àjẹwó bọ̀ àwọn tó ń yáwó lọ́wọ́ wọn tó forúkọ wọn yáwó àwọn ni wọ́n lọ san gbèsè wọn tó bá gbé. àwọn fi next generation yáwó kalẹ̀. Àkànbí ọmọ olódò ìjẹ ṣàánú wa bàbá Yorùbá wòye ọmọ olódò sledgehammer ṣàánú wa àwọn tó kó ní wọ́rọ̀ wọ́n sì wà nínú ìlú bàbá mo tiẹ̀ jẹ́ Yorùbá ẹ jẹ́ ẹ̀rọ mọ́ wa lára adúpẹ́ ti tàwọn ọmọ Ọ̀yọ́ adúpẹ́ púpẹ́ ẹ̀jẹ̀ kó dàbí tàwọn ọmọ chivos girl ẹ dákun àwọn 176 láti February Tinubu gbà wá o. bá wa dá sí àbùràmọ́ ní ẹni àná kò ní ṣe nǹkan kan tó ṣe máa káwọ́ gbéra bí àtọ̀ lẹ́yìn yẹn bàbá ẹ dákun ẹrù tàwọn ọmọ Yorùbá ẹrù tí ń jẹ Yorùbá nínú ẹ̀jẹ̀ yín nínú blọọdù nínú bẹ́ẹ̀ nínú omi ara yín ẹrù náà wà láti dá wa dá sọ̀rọ̀ wà lẹ́yìn ẹ bá wa dá sí bàbá ẹ dákun àwọn tó ń kọ́ ní wọ́rọ̀ wọ́n sì wà nínú ilé. wọ́n wà bẹ́ẹ̀ o 176. ẹ má jẹ́ kí wọ́n tó gbọ́dé wa kúrò nínú ilé káwọn wa mọ̀ gbadé lọ́wọ́ wa. àwa Yorùbá náà tàbí ń gbàlejò ọ̀ràn sójú ní ti ń là everything tó tó sílẹ̀ àwọn ẹni ogúnṣìlámù pọ́wọ́ ẹ̀sìn kan náà rọ̀ tó wà lẹ́yìn ẹ wò yá ká kọ́ ọmọ mẹ́ta báyìí ṣé kò sí ti àbùdó yẹ ṣé mùsùlùmí kan ṣé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀yìn kú pé gbogbo ẹ̀yìn ẹjẹ́ pé ń tàwà fáwọn ẹni Fúlàní àwọn máa fi tọ̀wọ́ ẹ̀rí ẹ̀yìn sùn rè ẹ bá kú rẹ̀ ní sùn rẹ̀ wọ́n fàjà Ògúndé Ògúndé àbáwọ̀ èṣù kò máa tó padà sẹ́nu. ẹ ṣeun tó yá wa ẹ ní kú pé gbogbo ẹni tẹ́ ń tà wá ẹ kí n gbá àwọn ìyá Sunday Igboho wa mo fẹ́ ẹ wá gbọ́ ìrẹ̀lẹ̀ àwọn ìyá Sunday Igboho ń bọ̀ ká kọ́kọ́ gbé kọ́ọ̀bù mélòó kan sí náà ẹ bá wa gbó sókè bàbá mi. ẹ ló sà. sọ pé mo kàn fẹ́ dá sí ẹjọ́ ṣé kò sí èèyàn kan pàtàkì ní ògbónú mi tàbí gbogbo ọ̀fà ní gbogbo ọmọ Yorùbá ṣe bẹ́ẹ̀ yìí ni majority. àwa ni majority ẹ gbà wá o. kí ni problem yìí ara gan kí mo tó pín mi inú gangan mo sọ fún yẹn. báwo la ṣe lè jẹ́ majority kí minority kó máa jẹ́ gómìnà kó máa gàba lé yín lórí. bàbá mi majority ní Nàìjíríà náà tí Fúlàní ti minority ń jẹ president ọdún láti bẹ̀rẹ̀. tí ó ní reason tó fi dọ́dọ̀ wọn. reason yẹn náà reason tó mú náà tó Nàìjíríà lọ́wọ́ ló sàwá náà ní Kwara. àgbà tó ti di ọlágbádá ó yẹ ká ti gbòdúkú àdá. àní Tinubu ni ẹ bá wa bẹ̀ fẹ́ẹ́ sọmọ ọkọ Yorùbá tó máa dé bẹ̀. nísìnyí kí wọ́n wá ẹnìkan ìbá ìjẹ́ kó wà lẹ́yìn pàtì tó jọmọ original Yorùbá ṣe bí ìbò ń bọ̀ wọ́n gbé jáde. ó yá enough is enough èèyàn gbogbo ìlàjú ti dé. ó tó gẹ́ o àsìkò ti tó Yorùbá ẹ dìde Kwara. gbogbo nǹkan kò lè wọn nígbà lọ bí òréré. ayé ò tọ́ bí ọ̀pá àbò. ìgbọ̀ngàn ló ń tọ̀yàn lọ́gbọ́n. ẹjẹ́ mẹ́jẹ sùn ká kọrí síbì kan. ẹgbẹ́ ìbọnì jáde mi ò kí àbóyá ọmọdé ni àgbà ni ẹni ìpàdé kówù kó wà ká gbé jáde à ń sọpọ́tì àdẹ̀jẹ gómìnà. a máa sọpọ́tì ẹ ní Kwara yẹn Kwara state a máa sọpọ́tì ọmọ Yorùbá tó bá gbé jáde ẹni ọmọ Yorùbá bá wà gbé jáde ó tó gbẹ o ó tó gbẹ àsìkò ti tó a máa bọ́ lọ́wọ́ oko ẹrú yín ó ti tó gẹ́ àsìkò tó. gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ ṣe báwo ni wọ́n ti sọ sí Èkó sí wọ́n ti sọ pé ó lè dìbò tó o bá ti dọ́mọ Yorùbá ó lè contest ní Lagos state mọ́ tó bá ti dọ́mọ Yorùbá ó lè contest ní Lagos state. gbogbo ilẹ̀ Yorùbá ó ṣẹlẹ̀. ẹ̀ẹ́pù wa nílẹ̀ Kwara ẹ̀ẹ́pù wa o Fúlàní fẹ́ pa wá àwọn olórí. bàbá mi ọmọdé ló jẹ́ ọmọ ló jẹ́ sí mi o bàbá ló jẹ́ fún mi òun ló la gbogbo everybody lójú. ààrẹ ajagun lànà.
pé láńkà náà ìrandíran ẹ̀ wọ́n máa jèrè ọmọ yẹn ni. àṣẹ. ọmọ gidi ni Ọlọ́run ló lájú everybody pé ẹ̀rọ náà sí bíbá ẹ̀ má jẹ́ àgbàgbàkúgbà. ẹ bá mi kọ́ sí comment section Ààrẹ Ajagunlànà of Yorùbá land. Yes, ṣé bí àwọn ọmọ ìlú fún àwọn olórí burúkú láyè jíjẹ. Bẹ́ẹ̀ni. Ok, orí ìjẹkújẹ àwọn kan nílẹ̀ Yorùbá wo ló sún wa débi tá a wà ní ògùn fẹ́ sọ̀rọ̀ mi. Bẹ́ẹ̀ni. Ìtàn wà lọ́wọ́. Ẹ sọ̀rọ̀ ẹ fàájà. Anybody fàájà la wà báyìí weekend lélẹ̀ fàájà ni. Orí akíkẹ́lá lọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ wá. Ó yá, à ń gbọ́ yín. Ok, àti jíjẹ gbogbo wọn, àwọn ló bàjẹ́kújẹ tí wọ́n da owó lọ́wọ́, òun ló fa ìyàtọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu. Ok, kì í ṣe pé Yorùbá ò gbọ́n, orí ìjẹkújẹ ká máa ṣe gbẹ́kùgbẹ́kù kiri. Ṣebí ọdún pọ̀pọ̀ bá pọ̀pọ̀ wọn wà lé nígbà tí wọ́n sọ pé kí téèyàn bá máa rẹ́jísítà kọ́mpìnì ò gbọ́dọ̀ fi àgbájì kan sí. Irú rọ́bìṣì wo nìyẹn? Gbogbo àwọn pọ̀pọ̀ jókòó síbẹ̀ bẹ́ẹ̀ náà ní ìkíní Dangote. Wọ́n gbé bọ́ ayẹ ọjọ́ burúkú tó fẹ́rẹ̀ ẹ̀dá rẹ̀ mú. Ọbásanjọ́ tó gbé pọ̀pọ̀ kọjá lọ́wọ́ ibùdó ọ̀dẹ̀gbọ́n tó bá gbé lọ́wọ́ àdólówó. Wọ́n fẹ́ pọ́tẹ́jọ́ násẹ̀sì fún òun nìkan. Oṣù wa kí ló dé? Kí ló dé? Ẹ̀yin nìkan ni. Báwo ni ẹ̀yin ọ̀dọ́ ń sìn Ọlọ́run ti bá yín ṣe communication social media ti wà gbogbo kíní ẹ̀ lè ṣe dáadáa. Ẹ jẹ́ ká unite ẹ má jẹ́ ká máa bára wa jà. Okay? Kíkọ́ àsìkò ló tó ẹgbẹ́ dìde. Bẹ́ẹ̀ni, àsìkò ti tó gẹ́ àsìkò tó. Yes, ẹ ṣe pọ́jà Adéyẹmọ yẹn. Gbogbo nǹkan á jáde lẹ́sẹ̀lẹ́sẹ̀. Tinubu ti sọ pé òsibí tí sọ́jà òde. Ó ti sọ lónìí pé Sunday can go anywhere. Sunday can go anywhere. Wọ́n àbòbò ọmọ Yorùbá anywhere tí bá ti ń sọ Yorùbá kò sẹ́ni tó lè sọ pé kí Sunday má dé bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Okay, so kí la tún wá? We have to work with àwọn ọmọ ẹran wọn bọ tàkù gbọ́dọ̀ Sunday gbọ́dọ̀ dọdọ àwọn ọmọ ogun pa ní ẹ̀yìn rẹ̀. Ìtàlẹ̀ ló sọ ìyẹn èèyàn wá nìyẹn ni common sense wọn gbé ọmọ ẹ̀ ni ṣebí àwọn kan ní wọn gbé nílò ní kan wọn ṣe sọ̀rọ̀. Wọ́n gbé síta láti jẹta àwọn aláìmọ wọn gbé síta ni wọ́n bò mọ́ra àwọn wèrè. Wọ́n rò pé tí wọn kì í ṣẹjọ́ wọn. Tí wọ́n sọ ìlú kan sọ state kan tí Fúlàní rúùlù tó jẹ́ tó ní Laarin. No volume báwo ẹ gbà mí wọn ní no volume kí ni mo ṣe Mr. Kẹ́hìndé Òsénì no volume o ẹ gbọ́ o. Wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ yín nǹkan tí wọ́n Ìlọrin ti wà ọmọ ìgbà tí wọ́n ti dá Kwara state sílẹ̀ ni kí ni ìlọsíwájú tó wà ní Kwara. Bàbá mi ẹ ní sùúrù ẹ gbọ́ wọn ní no volume o ẹ gbà ẹ má dákẹ́ àdúrà o ṣé ẹ gbọ́ tí wọ́n ń sọ wọn ní no volume Mr. Kẹ́hìndé Òsénì ní no volume o Kẹ́hìndé Òsénì ẹ̀yin nìkan lẹ́yìn jẹ́ Kẹ́hìndé tún jẹ́ Òsénì ìbejì pọ̀ ní fámìlì yìí kọ́tùtù kọ́tù ní no volume Mr. Kẹ́hìndé ẹgbà bàbá mi bá mi gbọ́n sókè volume is good ẹ ṣeun o Mr. Kẹ́hìndé ẹ pa fóònù ní kẹsùn tán. Mo bẹ̀ gbogbo yín ẹ̀yin ọ̀dọ́ àsìkò yín lélẹ́yìn ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ máa campaign fún àwọn Yorùbá. Yes, Yorùbá tó wà ní Kwara. Ẹ bá wa campaign ẹjọ́ o. Kí wọ́n pàtì kó wọlé ní Kwara. Kó wọlé ní Kwara. Tó gbà yẹn ní àlàáfíà lè wà. Ọlọ́run àwọn pẹ̀lú ní Ọlọ́run àdá gbogbo yìí sí o. Ẹni tukú ọmọ o. Ẹni gbókú ọmọ sí o lágbára Ọlọ́run. Gbogbo yín ẹ dàgbà ẹ dàrúgbò God be with you. Thank you. Ẹ jọ ọ́ ní loud and clear. Àmútútù bàbá wa yìí pé. Ẹ jọ torí Ọlọ́run ẹ ṣàánú ajé o. Ẹ bá wa pariwo ní Kwara State ẹ̀yin ọmọ gómìnà ẹ fa gómìnà kalẹ̀ ní Kwara State ẹ̀yin ọmọ Yorùbá ẹ fa gómìnà kalẹ̀ o tọ́mọ ti fa gómìnà kalẹ̀ àfẹ́mọ pátì tó ti wá máa dìbò fún o tó ga o èyí lẹ̀ pọ̀ àtó o tó gẹ́ kẹ́ni kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ọ̀fọ̀ òtítọ́ sí gbẹ̀gìrì
ẹ mọ́ lọ ti yín o ẹ mọ́ lọ ti yín ẹ mọ́ lọ ti yín ó tó dé o ẹ ṣe máa gbóhùn sókè ẹ ṣeun. dá fún ìyá mi àdúrà yẹn àgbà níyà. àṣẹ. yà fẹsẹ ẹjẹ ẹni wọn bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn Ìlọrin dáyẹn ẹjẹ dísì nǹkan náà tọ́kì bíláàbù February yẹn tẹ̀lé ń sọ̀rọ̀ pé bóyá wọ́n máa fẹ́ àwọn tó máa pa wọn pa. èmi kọ́ ni mo sọ o bandit ló sọ ọ́n là máa pa ọ́n làwọn náà wọ́n 70. mo mọ̀. ìgbà sọ́rùkọ sọ́ọ̀dẹ̀bù ẹ̀rọ àgbà mi ìyá mi á jẹ́ ẹjẹ dísì ìyẹn lọ ìgbé tẹ́ǹtì yẹn wá nítorí ìbò ti lọ síbẹ̀ last week wọ́n ìgbé tẹ́ǹtì yẹn wá. ó dàbí pé ẹ̀rí àwọn tí wọ́n kó ní wọ́rọ̀ wọ́n ti dàbí skẹ́lẹ́ǹtì egungun sí ọ ní gbogbo ara wọn. inú bẹ̀ lágbára tó ọlọ́run àtúgbò àwọn yẹn náà. ẹ bá wa pé Tinubu ṣàánú wa ní Kwara State èèyàn 176 wà nígbó láti February o. ó ṣàánú wa kó má jọ pa wọn. Tinubu jọ o. ó ṣàánú wa ó jọ ó má jọ tó